orúkọ mi ni wòlíì Ọlágúnrẹ́ Ìfálẹ́mú tí wọ́n mọ̀ sí Arére Àgbáyé. Láàárín àwọn lọ́balọ́ba ní ọdún 2021 yìí kí ni ká máa retí? Ìjì máa jà ní gbogbo ọba Nàìjíríà tó jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa kú, ṣùgbọ́n àwọn méjì kan wà tó ní àdúrà. Ọba Èkó kí mùsùlùmí àti kírísítànù tó bá mọ̀ kán fàdúrà ràn lọ́wọ́ kó lè parí ọdún yìí. Ọlọ́wọ́ ọ̀fọ̀wọ̀ gbogbo àwọn tó bá mọ̀ àti mùsùlùmí kírísítànù kó lè parí ọdún yìí, kó náà máa gbàdúrà pé ikú tó wà níwájú òun yìí kó pa ìyá òun, kó Ọlọ́run fún un lọ́dún méje kọ́ba mi tó gbapò lọ́wọ́ wọn ní ìlú Ọ̀wọ̀. Ọ̀ọ̀ni rìṣà ńkọ́? Ọ̀ọ̀ni àdánwò mẹ́ta lọ́lọ́run sọ pé ó máa wà níwájú ẹ̀ lọ́dún yìí, kó wá máa gbàdúrà kó wọn lè borí àdánwò mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Irú àdánwò ṣe lórí ọmọ nàbí ìyàwó? Ọlọ́run tó bá ṣẹlẹ̀ ọba ni, kì í ṣe gbogbo àṣírí nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ sọ́ba lọ́lọ́run tú síta. Ọlọ́run sọ pé ní abẹ́ àṣẹ àmì mo ti yọ ọba jáde. Ǹjẹ́ Ọlọ́run ti ẹ̀ fi hàn yín nípa Olúwo àbí Aláàfin? Tí Olúwo yẹn ni pé tí ò bá ṣọ́ra ẹ̀ wọ́n máa lé kúrò lórí tẹ́gbẹ̀yìn ni. Tí ò bá bọ̀wọ̀ fún àwọn tó bá yẹ kó bọ̀wọ̀ fún, tó bá ń ṣe gàràgàrà wọ́n máa yọ kúrò lórí ìgbẹ̀yìn ni. Aláàfin Ọ̀yọ́ ńkọ́? Aláàfin kó máa gbàdúrà ẹ̀mí gígùn náà ní k'Ọlọ́run túbọ̀ fi ẹ̀mí sí ẹ̀mí gígùn sí fún. Ká bá wo dára láàrin gbogbo àwọn ọba aláyé yìí, ìwo ni a lè tí èèyàn lè rò pé lọ́dún yìí o eléyìí ó dángájá kò sábúrú kò sí ọkọ fún? Èjì máa jà lórí gbogbo àwọn ọba Nàìjíríà. Tí ìjì bá ti fẹ́ jà, Ọlọ́run sọ pé ó níbi tí olódodo bá ti ń jìyà, ibi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà olódodo á pín bẹ́ẹ̀. Ìjì tó fẹ́ jà anybody ọba ló lè gbé lọ́dún yìí.